يا ربنا يا إلهي اغفر للشيخ العلوري عليك بالصالحين في زمرة المرسلين يا ربنا يا إلهي طول حياة المدير واحفظه من كل شر واحفظه من كل كيد بالمصطفى والعلوري. mo fi babaláyé mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní kálẹ̀ Ọlọ́run jẹ́ àárín pẹ́ mo kí Maulana Hasbunallah Ọlọ́run jẹ́ àárín pẹ́ sá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Shahidallahu annahu la ilaha illahu wal malaika wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwa al-azizul hakim. Inna allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslim. La ilaha illallah, 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 la ilaha
تكفيني مركزية يكفي أنا مركزية تكفيني مركزية تكفيني مركزية يكفي أنا مركزية علي أتاك حديث آدم ونور الله حاتما علي أتاك حديث مركز في كل شيء علما ونور فوق نوره كان مصباحا ونجما أنا حقا مركزية أنا حقا مركزية. ẹjọ́ ajá alimẹ̀kàsíyà sírù fẹ́ náwó fún yín o sírù èbù níwọ̀nba ọlọ́run níjó bàjẹ́ Àmín. nìzọ́míyà ẹjọ́ àǹtí àṣìṣà yìí tí ìrò owó yín o owó yín ò wọlé ìrọ̀lẹ́ ń pa fún mi ló ṣẹlẹ̀ lọ́ba ń gba 5,000 mi lọ́wọ́ wọn jàre ṣe bí kíní ń fojú fínlẹ̀ bí mo ti ń sálẹ̀ ni mo ìlú lè kọjá báwọn ibi tó bá rí kọ́ gbà mú dáadáa ni lò dáadáa ayé le ìbọn gidi la gbé wá síbí. alájà wa alimẹ̀kàsíyà alájà wa nábàá ní